orúkọ mi ò yí padà Yewande. Dáadáa, ọba àkọ́kọ́ tó lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Èkìtì. Ọmọ mi ni arákùnrin Adetunji Aribasoye láti ìlú Ayétò Èkìtì. Dádì wa, bàbá wa, olùkọ́ wa, àgbẹ̀ ní ìpínlẹ̀ Èkìtì lẹ́tí tẹ́tí sí wọ́n ní kí àwa ọ̀dọ́ ká jáde ká ṣe iṣẹ́ oko ká lè rí oúnjẹ. Ẹ ṣe tí ò bá sí àgbẹ̀ bí máa pa wá. Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo tẹ́ tí ń wò mí. Orúkọ mi ni Yewande Babalọ́lá. Ẹ tún káàbọ̀ sórí ètò wa lẹ́ẹ̀kan sí. Ẹ káàbọ̀, ẹ ṣé tẹ́ máa bá wa wo gbogbo àwọn fọ́nrán wa. Lónìí níbo la wà? A wà ní ìlú Adó Èkìtì. A dẹ̀ wà pẹ̀lú bàbá olùkọ́. In fact, inú mi dùn àgbẹ̀ láti rí wọn léde. Ẹ jọ̀ọ́ sà kí ni orúkọ? Orúkọ mi ni arákùnrin Adetunji Aribasoye láti ìlú Ayétò Èkìtì. Kí ni iṣẹ́ tẹ̀ ń ṣe sà? Ó jẹ́ bí amúgbálẹ́gbẹ̀ẹ́ fún gómìnà wa ní ìpínlẹ̀ Èkìtì, gómìnà olóore arákùnrin Báwò nípa bí a ṣe ń wo iṣẹ́ ìlú. Èdè òyìnbó wọn pè ní SSA, monitoring evaluation. So a máa ń wo iṣẹ́ àti àwọn ètò ìjọba pé ṣó ń ṣe kó rí iṣẹ́ tí mo ṣe nìyẹn. Mo tún jẹ́ àgbẹ̀. Ìyẹn gan ló ń dùn mọ́ mi inú bẹ́ẹ̀ nítorí. Mo tún jẹ́ olùṣọ́ àgùntàn nínú ìjọ. Ẹ ṣe ẹ ti gbọ́ wọn ní olùkọ́ àgbẹ̀. Ṣe rí àgbẹ̀ yẹn gan ló dùn mọ́ mi nínú nítorí pé tí ò bá sí àgbẹ̀ bí máa pa wá. Tẹ́ bá rí lẹ́nujọ́ mẹ́ta yìí atarodó pọ̀ lọ́jà gan. Iṣẹ́ àwọn àgbẹ̀ ni. Níbi ọdún méjì sẹ́yìn kò rí bẹ́ẹ̀ nítorí pé gbogbo àlà ń pariwo pé àkóso oúnjẹ ṣùgbọ́n tẹ́ bá wọ ọdún yìí dáadáa ẹ rí oúnjẹ pọ̀. Ìrí tí wọ́n rí yín lè nínú mi dùn bọ̀ nítorí pé kò wọ́pọ̀. Tí a bá ń sọ̀rọ̀ nípa iṣẹ́ tẹ̀ ń ṣe àti tọ́dún mélòó tẹ̀ ti ń ṣe báyìí iṣẹ́ àgbẹ̀ yẹn gangan àti tọ́dún mélòó. Ó ti ju ọdún mẹ́wàá lọ. Tẹ̀ ti ń ṣe iṣẹ́ yẹn. Ó dà tẹ́ bá. Nígbà tí mo kéré ní ilé a máa ń tẹ̀lé àwọn bàbá wa àwọn ọ̀rẹ́ wa lọ sí oko, àwọn oko àrójẹ àwọn oko yẹn. Wọ́n nígbà tí mo ní ìlú bẹ́ẹ̀ ṣiṣẹ́ àgbẹ̀ níbi ọdún náà sẹ́yìn ni mo bẹ̀rẹ̀ ọ̀rọ̀ sí ní pé àwọn nǹkan oko bíi iṣu, ẹ̀gẹ́, àgbàdo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. À ń ṣe tiẹ̀, à ń ṣe ẹlẹ́dẹ̀. Tí bá ní kẹ́ sọ̀rọ̀ nípa gbogbo àwọn nǹkan dáadáa tẹ́ ti rí níbẹ̀ mo mọ̀ pé ó pọ̀ gan ṣùgbọ́n fún àwọn tó ń wò wá àti fún bí irú àwa ìta ṣe dàgbà mo fẹ́ kẹ́ sọ àwọn oríṣiríṣi nǹkan tó ti ṣẹlẹ̀ mo ṣe ní ti mi ní sọ pé ní ti dáadáa báyìí àwọn challenges tẹ́ ti rí àwọn ìyíwò tó ti wá ṣé àwọn ìgbà kan wà tí ò sí òjò ni tàbí àwọn àwọn pé kí ló ṣẹlẹ̀ ẹ sọ fún wa torí fún àwọn tí ó ń bọ̀ wá. Ẹ ṣe lọ́pọ̀lọpọ̀ ìdojúkọ pọ̀ fún àwọn àgbẹ̀ ní gbogbo ọ̀nà. Nígbà kan wọ́n bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ nípa ojú ọjọ́ tí ó ti padà wọ́n pè ní climate change. Nígbà tí à ń sọ̀rọ̀ ni mo pé iṣu ni ohun tí mo kọ́kọ́ gbìn nígbà tí mo bẹ̀rẹ̀ iṣẹ́ oko. Gbàyàn agbè bíi 5,000 látàrí ọ̀kọ́ nìyẹn máa gbìn. Ohun fáfọ́ ó pọ̀ lọ́dún tí à ń wé yìí jẹ́ pé 1,000 kan ó lé ló kú ní òun jáde tó kú sínú ebè. Bóyá àjẹ́ kó dá omi tó wà láyà àtẹ̀síwájú. Agbìn ọ̀gẹ̀dẹ̀ bíi ìgbà 5 náà ni. A ṣe oríṣiríṣi. Nígbà mìíràn ọ̀nà tó lọ sí oko wa nígbà mìíràn kò ṣe é rìn fáwọn ọkọ̀. Nígbà òjò àbí? Nígbà òjò kì í ṣe é gbà dáadáa. Díẹ̀díẹ̀ nísìnyí ìjọba ń ṣe o ṣùgbọ́n ibi tẹ́mi sì wà àìsí ìṣiṣẹ́ débẹ̀ bí ìjọba. Tó dẹ̀ dá yín lójú pé ṣẹ̀ṣì máa débẹ̀. Agbára Ọlọ́run ṣá débẹ̀. Nígbà mìíràn a lè ṣe iṣẹ́ oko ká máa rẹ̀ tó máa rà. Aṣọ wà ṣá. Ó wà dáadáa. Ó kẹ́ra àti bí òun lè sọ nísìsiyìí pé nǹkan owó ti lọlẹ̀ àbí àwa tá a ṣe oko òun kọ́. Nígbà tí mo ṣe oko àgbàdo láìpẹ́ yìí àti náwó àti nára. Nígbà tí a sọ yìí bíi 100,000 naira náà ń ta pọ́ọ̀nù kan àgbàdo. Àgbìn àgbàdo tán
ní báyìí àgbàdo ti padà sí 250 naira per ton. Ó dá fáwọn tó rà ó bá àwọn tá a lọ ṣe wàhálà kọ́. Bẹ́ẹ̀ ni alàkọ́ tó jẹ́ ìdójúkọ wa ni wípé a ò ní ilé ìkó nǹkan pamọ́ sí ní storage fáwọn àgbẹ̀. Ṣé tó ń pè ní ban? Náà lọ fi ṣe bí ban náà ni ṣùgbọ́n kì í ṣe ban nìkan ládé ẹ tó gbẹ àgbàdo ẹ tó gbẹ ẹ̀gẹ́ tó fẹ́ ẹ tó gbẹ tó fi iṣu àti àwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ọ̀gẹ̀dẹ̀ tá a bá níbi tí a lè máa pín cold storage tí a lè máa kó sí kó tó dé ọjà nígbà mìíràn dẹ̀ ní tí wọ́n ti kó wá sílé láàrin oṣù kan ó ti bàjẹ́ ó tún jẹ́ bí ìdojúkọ tí àwọn àgbẹ̀ ní àti a nílò ìrànlọ́wọ́ nípa owó púpọ̀ ní wọn ló fẹ́ ṣiṣẹ́ tó pọ̀ mọ owó yẹn ò tó láti rí ogun ní ilé ìjọba nílé ìfowópamọ́sí àwọn lè ní kí èèyàn lọ kó gbogbo ìlú ẹ̀ wá láti fi ṣe onídùúró àwọn kan yẹn ní ìdojúkọ tí ẹ ti gbọ́ wọn lóòótọ́ kò síṣẹ́ tí ò sí ìdojúkọ bóyá iṣẹ́ dókítà ni mímọ̀ ìṣègùn tàbí àwọn tó ń ṣiṣẹ́ lójú ọ̀nà ni àlójú pópó ẹ ti gbọ́ àwọn ìdojúkọ tí wọ́n rí ó dáa ní díẹ̀ ẹ sọ ti dáadáa nípa iṣẹ́ yìí torí a lè gbọ́ ìdojúkọ nìkan àwa máa gbọ́ àwọn dáadáa. ṣe kó dùn dáadáa a máa kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Èkìtì torí pé ní àìpẹ́ yìí wọ́n ran àwọn àgbẹ̀ lọ́wọ́ gan bẹ́ẹ̀ bá ti gbọ́ pé ìjọba ni wọ́n ná owó ọ̀gbẹ̀bàntà láti bá àwọn àgbẹ̀ ṣe wọ́n pè ní land clearing wọ́n wú igi kúrò wọ́n mú gbogbo ẹ̀ kúrò wọ́n ó kúnlẹ̀ fáwọn àgbẹ̀ bí about ìta márùn-ún bí ẹgbẹ̀rún márùn-ún 5,000 hectares ni wọ́n ti ṣe fáwọn àgbẹ̀ ní gbogbo àyíká lẹ́kìtì tẹ́gbẹ́ àwa gan ní cooperative wa a rí bíi 20 hectares wọ́n fún wa lọ́fẹ̀ẹ́ káfí ṣoko ìjọba ló ṣe so eléyìí ó jẹ́ ó múnú àwọn àgbẹ̀ dùn àwọn àgbẹ̀ ìjọba náà tó gbìyànjú wọ́n tún ṣe ibi tí a ti lè máa ta èrè oko wọ́n pè ní agro-trading industry Èkìtì agro-trading iṣẹ́ ìtìlẹ̀ máa ta nǹkan yín sí jẹ́ tí àwọn èèyàn náà lè máa rà á nǹkan oko tí pé àwọn ará ìlú lè tún lọ bẹ̀ tó máa rà á ní owó tó tún dáwálẹ̀ díẹ̀ cheaper prices ìyẹn náà wà nípa bí àgbẹ̀ níta sọ a rí èrè náà ọlọ́wọ́ àlọ́wọ́ a kó èrè tó dára ojú ọjọ́ ṣe dáadáa lọ́dún yìí àti wípé èmi gan tí mi ò ń ṣoko mo kò ṣàkíyèsí pé ojú ọjọ́ dáa lọ́dún yìí. bẹ́ẹ̀ ní àkótán ìjọba Èkìtì náà ní a máa tó dúpẹ́ lọ́wọ́ wọn pé wọ́n to an extent wọ́n bá wa ṣe ètò ààbò ẹni pé ní ọdún báyìí àgbọ́ ẹni serious issue ní orí àwọn oko wa nítorí pé tẹ́wá dé àwọn ìgbèríko tó máa ń ní àwọn ìdojúkọ lọ́lẹ̀ bí òkè àkó ìrẹ̀lẹ̀ yémẹ̀rọ ìgẹ̀dẹ̀ gbogbo ẹ̀ máa ti rí àwọn ẹ̀ṣọ́ bí àmì police bọ́ ló wà níbẹ̀ tó ń ṣọ́ àwọn àgbẹ̀ tó ń ṣọ́ àwọn tó kọjá tó fẹ́ lọ́wọ́ ìjọba wa náà. ọ̀dà tí ẹ bá fẹ́ wá bá àwọn ọ̀dọ́ sọ̀rọ̀ pé kàn ṣiṣẹ́ nítorí pé nǹkan táwọn ń ṣe báyìí ni pé a fẹ́ kí ọ̀dọ́ kí wọ́n mú iṣẹ́ lọ́kùnkúndùn ẹ kàn bá àwọn ọ̀dọ́ sọ̀rọ̀ ní. Yorùbá sọ wípé iṣẹ́ la fi ń jẹni gíga iṣẹ́ lóògùn iṣẹ́ wọ́n ní tí o bá rẹ́ni lọ́kàn lé a máa ń ṣe kí ni a máa ń ṣiṣẹ́ para mọ́ṣẹ́ ni mo bá fẹ́ ra àwọn ọ̀dọ́ wa pé iṣẹ́ oko dùn pẹ̀lú pé ìjọba ti ran àwọn èèyàn lọ́wọ́ àti oṣìṣẹ́ táwọn àtijọba àpè ìsàlẹ̀ o wọ́n ń gbìyànjú ní láti ra àwọn àgbẹ̀ lọ́wọ́ màá fẹ́ rọ̀ wọ́n wípé kán wá sáwọ́dẹ̀ wọ́n ní ìdí tírénì wọ́n kọ́ lọ fún tírénì yẹn náà tó bá ṣe yẹn tán iṣẹ́ oko dùn wá from the train wọ́n á mọ tó yẹ kán lọ nínú iṣẹ́ oko tó yẹ kán dúró sí láti ṣiṣẹ́ and lójoojúmọ́ la máa ń jẹun a gbọ́dọ̀ jẹun. Àwọn àgbẹ̀ jẹun bẹ́ẹ̀ ni àwọn ará àdúgbò gbọ́dọ̀ jẹun ó túmọ̀ sí pé àwọn àgbẹ̀ bá máa kà gbogbo gbà bẹ́ẹ̀ ni ẹ ṣe pọ̀. ẹ ṣe gan ni dádì wa bàbá wa olùkọ́ wa àgbẹ̀ ní ìpínlẹ̀ Èkìtì lẹ́tí tẹ́ntí sí i wọ́n ní kí àwa ọ̀dọ́ ká jáde ká ṣiṣẹ́ oko ká lè rí jẹjẹ ẹ ṣe púpọ̀ orúkọ mi ò yí padà Yewande Babalọlá ó dàbọ̀. So guys, I'm using this opportunity to invite you to the Peace Concert. It is happening in Ado-Ekiti on the 18th of December 2025. It is happening in Ekiti Parapo Pavilion, New Inyi Road, Ado-Ekiti. You can't
afford to miss this one. Join us on the 18th of December to praise God, to dance, and to listen to the word of God. I love you. Bye.